Darling. Yes, baby. Politics by nature is continuum. But sadly enough, reverse is the case in African context, especially Nigeria. They end up wasting resources. An incoming government should be able to build on the policy of the outgoing government. Are you done? Oh, well, not yet. Not yet. Oh, please. May I have the remote? Thank you. Oh. Darling. Darling. Oh, babe. Hey, sleeping already? Yes. I think I should go to bed now. Okay. I'll join you in a bit, okay? Okay. Please do. Ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o ẹni kò lè fẹ́ wá kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ẹni kò lè fẹ́ wá kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Kò sédé kírèdè o Mose de kirede o Mose bolo kire obo mi o mo ti se de kirede. Hello hello ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Hello hello ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ níre o ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ lọ́lá o ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ níre gbogbo ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Ẹ̀yin ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi, ẹgbẹ́ olówó, ẹgbẹ́ oníre, ẹgbẹ́ ọlọ́mọ, ẹgbẹ́ mi, ẹ̀yin ẹgbẹ́ mi, ẹgbẹ́ mi,
gbá lójú ẹ ìràwé ló ń gbá lójú ẹgbẹ́ kí ló ń gbá lójú ẹ ìràwé ló ń gbá lójú ẹgbẹ́ ẹgbẹ́ lè fún mi níre ìràwé ló ń gbá lójú ẹgbẹ́ ẹgbẹ́ lè fún mi lọ́mọ ìràwé ló ń gbá lójú ẹgbẹ́ ẹgbẹ́ lè kọ́lé fún mi ìràwé ló ń gbá lójú ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ ará àdúgbò ọ̀rọ̀ rẹ̀ o. Maori, I'll be available on Sunday. But Mobisha now. I'll go to work on Saturday. Okay, you know what? Let's do it on Sunday. Okay, you know what? I promise you, I'll make it up to you. Yeah, Saturday, you know I'll go to Yeah. Okay, you know what? I promise I'll make it up to you. On Sunday. Maybe I'm late for work already. Let me hurry up, okay? I'll call you soon. Alright, darling, I love you. Olómi, onítèmi, olólùfẹ́. Beko. Okay, really? Yes. Jẹ́ kí n kọ́ ẹ. Better. Olómi. Hey, sugar daddy. Ṣé kò sí? Keep telling me one. Ṣé ọkọ tèmi ni wọ́n pè sugar daddy? Are you not my sugar daddy? Any sugar daddy? Oh, it's sugar daddy. You better look for your sugar daddy elsewhere. And stop disturbing my cute husband. Okay? You can't drag it with me, oh. Mommy! Mommy. Ẹ yóò mọ̀ pé nǹkan tó dáa kò ń ṣe fún yàn kan. Lẹ́nu tiẹ̀. See, darling. Bye, you need to. Have a stress-free day at work. Come back here. Oh, ní kémi, àti ń jà ní. Mommy. Ẹ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èmi bẹ́ẹ̀. Àwọn family bàbá ẹ bẹ́ẹ̀. You and your daughter. O dey encourage. Isn't she my daughter? So? So? Ó sì kọ́kọ́ ń bẹ ọmọ. Oh my God, it's funny. My symbol present design bridge to sketch and form. Once a week, I use shirt and it's like open my down. Money and kind of work. Oh yeah, could trust me now. I'm a genius. Hi, baby. What's up? For me, okay. I'm not okay at all. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? I'm not normal. You're normal, honestly. I don't know what is this. Kí ló tún ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run?
Bolo. Oh, leave me alone, please. Just leave me alone. Oh. Yes. I'm not fine. I saw those things again. Was it the real one? Yeah. No, I need Papusora Estate. Oh, okay. Okay. Oh. Apologies for waking you up. It's fine. You might hurt your neck that way. Oh, ṣé kúkú sùn sẹ́gbẹ̀ẹ́. Èmi gan mọ̀ pé time ti lọ tó wáyé. Oh, time ti lọ. Mo sùn lórí. Sókè sódò ọ̀sán yẹn láwọn àdé. Ẹ jẹ́ kí n ti wá wá lọ. Oh, no. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní time ti lọ. It's not safe kí ọmọ máa wa mọ́tò lóru. And moreover, ilé nílé ẹ̀. I'd love to stay, but ẹ jẹ́ kí n máa lọ. I promise you, first thing tomorrow morning, I'll check on Akintola's office. To insist. Thank you. Mommy. Yes. Please, I don't want you to give up on her. Oh, not at all. Please. We all have our demons. I know we all do. I have mine too, and I'm dealing with it. I promise to stand by her till she deals with us. Yeah. Thank you so much. Thank you for standing by. You know what, below. Give me a call when you get home, okay? Okay. Kí la bọ̀ bí? Báwo ló ṣe ń ṣe báyìí lẹ́yìn? Tó ṣe ń wọlé ní àbọ̀rùn, kí ló ń ṣe ẹnu? Àwọn máa bínú yé mi tán ní Jaye. Ṣé mo kò máa kó mi láyà sókè ni? O ò lè pè. Wọ́n mi ẹ̀ máa bínú yé mi tán ní. Kí ló tún ṣe? Ẹ wo àwọn kinní tó máa rí yẹn ló tún rí nínú. Lẹ́yẹ̀. Ẹ mọ̀ wọ́n sọ pé òun wà ní ọ́fíìsì òun ṣiṣẹ́ lọ́wọ́. I mean, one thing led to the other. Wọ́n sọ gbogbo ẹ̀ ṣáà dàrú gbogbo ẹ̀ I don't know. Ó ṣáà pè mí I had to go pick her up kí n mú lọlé. So mo decide láti stabilize ẹ̀ kí mi tó máa bọ̀. Èmi náà mọ̀ gbà tí mo sùn lọ. Mo ìtají náà mo sáwọn bí bẹ́ẹ̀. Ẹ má bínú pé mo pẹ́. Má bínú. Wá Jésù wá padà síbí. Ṣé o rò pásìkò ti tó? Ọmọ Yorùbá ni ẹ̀, wọ́n ń ṣakátá. Ó yẹ ká wá nǹkan ṣe sí kinní yìí ni. Kò lè mi o. Ẹ̀wọ̀n tí nǹkan kan bá wà tẹ́ bá fẹ́ kí n ṣe. Bóyá bíi special prayers. Me mind kí n pray for. Bí tó ń lọ yìí, èmi gan wá solution sọ̀rọ̀ láìfẹ́. Ó ti nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. Nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ kọ́ nìyẹn. Wo ó ti tó àsìkò tó máa fọmọ yìí lẹ̀. Fún mi kò síbi tí mò ń sá lọ. Because ọ̀rọ̀ àjọ̀nú là ń sọ yìí o. Ṣé àfìgbà tó má bẹ̀rẹ̀ sí nílé ẹ̀ kó tó mọ̀ pé kó ti fọmọ náà lẹ̀? Mi ì lè lọ bí kankan. Ìgbà tí mo ní problem wọn ìdúró tì mí náà. Kò sẹ́ni tí ò kì í ní time for ups and downs. Èmi náà ní and she stood by me. Kí lẹ wá sọ pé kí n fi lẹ̀ fún mo ṣe máa fi lẹ̀. Kò sẹ́ni tí ò ní ìṣòro mọ́ mi. Èmi náà ti ní ìṣòro rí and she was all I had and she stood by me.
Mo mọ̀ pé oníṣòro ó dẹ̀ dúró tiẹ̀. Mo mọ̀ pé oníṣòro ó dẹ̀ ṣèrànlọ́wọ́ fún ẹ. Ṣùgbọ́n ìṣòro tá à ń sọ yìí owó ni. Títí ẹ̀ ń ṣòwò. Àǹjọ̀dún ló ń lé ọmọ yìí kiri. Eléyìí ṣe kọ gidi. Ẹ ti ń raise voice ní ẹ jẹ́ káwọn èèyàn sọ it's okay, it's fine. Ṣé gbogbo nǹkan ní ayé àkọọ́lẹ̀ ni? Ẹlòmíì máa ní problem tiẹ̀ láàárọ̀, ẹlòmíì ọ̀sán alẹ́. You understand? Òun ní tiẹ̀ nìyẹn kí wọ́n á feel ẹ̀sìn tó wọ́n go through hard time. I mean, I'm a wicked guy. Èmi náà nǹkan tó máa ń dúró tí orí ẹ̀ka tó rí obìnrin of her age and calibre tó máa lè dúró fún rẹ̀ náà. Ọ̀nà kan tí mo lè fi sọ ẹ̀sán oore fún lélẹ̀ mi ò lè filẹ̀ ọ̀dọ́ báyìí mi lè fẹ́ sọ mi lè filẹ̀. Mọ́mí wà á filẹ̀ lágbára Ọlọ́run. mo ń jí lọ fi ṣẹ́ láwọn làwọn fẹ́ lọ rest mi. Ṣé mi mọ̀ bẹ́ẹ̀ sọ tó lọ yẹ o? Ṣé mi mọ̀ bẹ́ẹ̀ sọ tó ṣé ẹnìkan tó wọ̀ yìí ṣe irun aláwọ̀ lọ́mọ ẹ̀fẹ́ kó mi sí àjọ̀nù kí lọ́rọ̀ àjọ̀nù irun aláwọ̀ nílẹ̀ ẹ̀fẹ́ kó mi sí kí ló dé? Lateef Adedimeji lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Raretv ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí, nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá, gbéra, lọ subscribe sí YouTube channel wa, kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube, bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube, àti àwọn ohun aládùn eré tó ní ọgbọ́n nínú pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adedimeji, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Rántí pé àwa máa mú wá fún yín ní ìyí tó dùn, tó ládùn, tó lọ́gbọ́n, tó lóye nínú, the best of entertainment. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you people. Welcome, my dear daughter. I am Ram Asiya. How do you do, sir? I am Yemito Oluwolafe. How can I help you? I would like to have my photos read. Do you read future? I have the ability to see some certain energies, which the universe wants me to see. And these energies sometimes are a foretoken of what's to come. And sometimes, maybe not. 10,000 naira, please. Sir, I saw that on your website already, but can I do a bank transfer? As you wish. Shall we proceed? You wish to know something of your future. Now let's see what the fates have in store for you. Your hands, please. Your hand. Just the way my hands are. Oh. Yeah. You work with earth. Yeah. Oh. Yes, I'm a contractor.
whatsoever you feel in this room, do not open your eyes. I repeat, do not open your eyes. Skillful Johnson Kuntabo Kwa Madubel Tuba Jake Kotoani Palaja Oaleses. Skillful Johnson Kuntabo Kwa Madubel Tuba Jake Kotoani Palaja Oaleses. Skillful Johnson Kuntabokwa Madubel Tuba Jake Kotoani Palaja Oaleses. That's enough. Did you say something? What did you say? What did you say? You are surrounded by some spirits. And the spirits are the ones stalking you. What's that sound? They broke the reunification, and that's why they are stalking you. Because you have been cursed. What's reunification? And who is stalking me? The spirit moves within the visible and the invisible world. And that is why they are stalking you, because someone has already broken the reunification. Oh my God. Don't worry about the money. I don't want your money. Go home to your parents and ask them what they did to you. Are they the ones talking? No! I said, go! Go! And where do you think you're going to, Dad? I asked you both a question. I deserve an answer. I don't have an answer to your question now. Yes. Daddy, don't let me do stupid things today. Am I being you to singing? What did you do to me? Am I some sort of experiment or something? Don't say that. Start talking right now. Yemito, please, sit down. Don't tell me to sit down. That is not what I want to hear. I want you to start talking right now. What did you both do to me? Look, listen and listen good. Your mother is in the best position to tell you what happened. You will not hear a word from my mouth. Excuse me. Jonah, kí ló mean pé èmi mo wà ní best position láti ṣàlàyé fún? Ah, jọjọjọjọ. Wọ́n ní dẹrù tí ò kìí ṣe tiẹ̀ lé lórí o. Aha. Excuse me. Ta ló ń dẹrù tí ò ṣe tiẹ̀ lé lórí? Ah, ìwọ ni la fẹ́. Are you sick or something? Eh? Yes. Look, I have nothing to tell you, but she will relay everything to you. Mommy, start talking right now. Start talking.
ẹ̀rí palẹ̀ dùn orí yín wà ń bẹ́ jù. o kàn lè kọrin náà. ó dẹ̀ ṣúọ̀. mo gbọ́ ọmọ tó lọ lámbà lánàá yìí. láwọ̀t. ṣé ìwọ ló ṣe kí ni àfọmọ yẹn lábà balẹ̀. kẹ́hìndé. sójà ti lé yín. ẹ̀yin pé. ọmọ èmèrè ọmọ eléré ọmọ èmèrè ọmọ àwa lọmọ tí ń dá májẹ̀mú tá mú ṣẹ àwa lọmọ tí ń fi ikú pa màmá lóró àwa lọmọ tí ń fi ikú pa bàbá lóró eléré ọmọ èmèrè ọmọ. Stop! Stop! Oh, I thought you said you weren't coming again. Yeah, I changed my mind. I changed my mind. And why is everywhere so quiet? Babe, only lady kan tó wá kọrin. Tó bá ibi òun lady yẹn ṣe sweet pẹ̀lú orin tó kọ, as in all eyes on her. Ó kàn caught attention everybody. Yeah, I heard her. Bóyá Abiku ni. What do you think? Abiku? Èmi ò mọ nǹkan tó ń jẹ́ Abiku, mo ò tiẹ̀ believe nínú Abiku. Àti pé Abiku coexist. So, mo kàn believe pé irú àwọn nǹkan báyìí superstition lásán. So, forget about it. Oh no. They really exist. They really do. Baby, please, enough. Enough of all this Abiku or whatever. I need you. Hello, that is not what I'm talking about. Like, I need you to stay with me. I don't get you. I need you. You are joking, right? Oh my. Do I look like I'm joking? Catch me if you can. Baby, you know, your emotions and everything, it makes me feel that my love is safe with you. Shuri, seriously, you're my life, you're my everything. You know, I keep loving you every day. And Oshua, kò sí nǹkankan tó nítumọ̀ ju wọ́n náà lọ. You are everything to me. Kò dẹ̀ sí nǹkankan tí mo lè fi wọ́pọ̀ ẹ̀. You won't make me cry. But you said you don't like that song, so why you keep singing it? Yes, I don't like it, and I don't believe they exist either. Hey, Adwaya! Waiting I dey do here. Hey, wallahi all this cover. You dey do no sense. A common trade dey do no sense. Wallahi we catch you, I go kill you. Èmi àti ọkọ mi.
a padà sí ìlú Èkó. Èmi àti bàbá ẹ̀ àríṣẹ́ gidi. Àṣègbéyàwó tó ládùn tó lárinrin. Kò pẹ́ a bí ọmọ wa àkọ́kọ́ tí a porúkọ ẹ̀ ní Ọmọlára. Nígbà tí Lára pé ọmọ ọdún 10, Lára fò ṣọlẹ̀ ó kú. Kò pẹ́ mo tún ràánú gbà lọ́dọ̀ Ọlọ́run. A bí ọmọ wa kejì tí a porúkọ ẹ̀ ní Ọlátúbọ̀sún. Ọlátúbọ̀sún was a very cute boy. Ọlátúbọ̀sún kú nígbà tó pé ọmọ ọdún 6. Mo tún ràánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Mo bí ọmọ mi kẹta tí èmi àti ọkọ mi tá porúkọ ẹ̀ ní Málọmọ. A pè ní Málọmọ torí ọmọ méjì ló ti kú fún wa. A dẹ̀ fẹ́ kí òun náà kó fi wá sílẹ̀. Nígbà tí Málọmọ pọ̀ ọmọ ọdún 13 lòun náà kú. Ìgbà yẹn lèmi àtọkọ mi tó mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa pé kì í ṣojú lásán. ọ̀yẹ̀là bá a fẹ́ mọ lójú àríran bá a famọ lẹ́sẹ̀ àrìn bẹ́jà bá sọ lódò àrílé omi kọ̀ǹkọ̀ sọ àrílé odò. ọ̀yẹ̀là gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn arábìnrin ẹ̀yin ìyá mi dákun ẹ fi hàn mí. ó ti dá ẹ tó bá wá rí bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ ẹ̀yin ìyá mi ọ̀pá kí ó làjẹ́ alágbogbo jẹ́ àfijú ẹyẹ tí ń fẹ̀yìn jù tán lọ́wọ́ lóru ẹjọ́ lórí. Ó dáa tó ẹ kú kalẹ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Ìyá wa mo ti béèrè lọ́wọ́ àwọn àgbà wọ́n sì ti fìdí ọ̀rọ̀ hàn mí. Ìyàwó yín gangan ní bẹ́ńdì ọ̀rọ̀ yìí. How come, baba? Nídìí gbogbo rúdurùdu tí ń dá yín láàmú. Excuse me, how come? Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Nípa ọ̀rọ̀ ẹnu ká máa sọ̀rọ̀ sí nǹkan tá a mọ̀ díẹ̀. Oh. She talks, but àwọn wo làgbà yẹn níbo náà ti sọ. Kí ló ṣẹlẹ̀ gan-an tí mo wà lórí ìjókòó ṣé o ti wá sáré accept pé mo sọ ni wọ́n pé mo ṣe ni. àti wọ́n jẹ́ kí mi sọ̀rọ̀ náà ṣùgbọ́n mo lọ̀rọ̀ èmi náà béèrè lọ́wọ́ èmi náà béèrè question lọ́wọ́ ẹ̀. Okay, go ahead. Ẹ jọ̀ọ́ bàbá kò yé mi o lọ́nà wo nìyẹn náà. Ẹ ti sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ló fa gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ sí. Èmi bàbá ẹ mọ̀ mí ni o ká sọ pé ẹ mọ̀ mí ni gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ mọ̀ pé èmi kọ́ lẹ̀ ń rí fẹ́ ẹ sí ọmọ jẹ́jẹ́ ni mí o
Tó wá sọ pé gentle lady, èmi gangan ni mo gentle jù láyé. Èmi ò ń fa wàhálà. Kí wàhálà dé máa fa mi. I mind my business. Honey, take your time. Let him explain what he has to tell us. No, wọ́n mọ̀ mí ni, so mo láti introduce ara mi dáadáa fún wọn. Excuse me, jẹ́ kó sọ nǹkan tó fẹ́ sọ fún wa. Jẹ́ kó sọ̀rọ̀. Please. Okay. Look, Baba, she talks. Ó ń sọ̀rọ̀. But then, I'm disturbed. Àwọn wo ni àwọn tẹ́ sọ pé ó sọ̀rọ̀ sí àbí ó fa bá sọ̀rọ̀ yìí àwọn àgbà. Who are they, please? Can you tell us? Ẹ wo bí níbi àwọn ọdún kan sẹ́yìn bẹ́ẹ̀ bá rántí. Baby, why do you keep singing this song? You keep singing it every time. What is people like it? Honestly, baby, I don't know why, but mo ṣe ń sọ fún ẹ wípé kò sí nǹkan tó ń jẹ́ Abiku. Ṣorí Abiku, it's just like a theory, and wọ́n kàn máa fi ń dẹ́rùbà ọmọ ìṣàlẹ̀ àwọn ọmọ ìkéré, you know. Abiku bọ̀ so that a lè scare wọn. See, baby, kò sí nǹkan kan tó ń jẹ́ Abiku, ó dẹ̀ dá mi lójú. So gbogbo Abiku yẹn superstition lásán. Samashora, you must be very, very careful. Of course, be careful. Don't exist, I think, but to exist. Say so. I miss you. Ma check. Abẹ́ máa gbọ́n nǹkan tó ń sọ. Àwa kò burú. Àwa jẹ́ ọba ṣe jẹ́ fún. Ó dáa. Kó ṣe ní tìlà kọ́ṣẹ́. Bí ọmọdé bá mú ọṣẹ lání, á ní kó ṣe. Bí àgbà bá mú ọṣẹ lọ́wọ́, á ní kó ṣe. Àṣẹ wá ní ti ṣẹ́rẹ́, àṣẹ wá ní ti ìrèké. Ohun èrí ayé bá wí ni ẹ̀gbà ọ̀run gbà. Láti òní ìlọ, ó tún fi inú ẹ bí ọmọ tó máa sin ẹ mọ́, àwa yìí ló máa bí, tá sì máa dà ọ́ láàmú. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ gùn. Ṣé ẹ wá rí báwọn? Damn! So, okay, Baba. What can you do for us now? Kí ni nǹkan tẹ́ máa ṣe fún wa? Which is the way out? Kí ni solution sí nǹkan tó wà lẹ́yìn? Àgbà akele ní ọmọ Olúfádé, mo tẹ̀kúta ló digbí. Bàbá mi sì tẹ gbogbo ọ̀nà sómi sùúrù láwẹ̀. Bí n bá fẹ́nu mi sọ̀rọ̀ fún yín, mo fẹ́ kẹ́ ẹ gbà. Mo béèrè lọ́wọ́ àwọn àgbà nígbà tí mo ti mọ̀ dí ọ̀rọ̀ pé kí n láá ṣe sí. Wọ́n sì ti fìdí ẹ̀ hàn mí. Àmọ́ ìyá wa ṣe láyà láti ṣe. Ó láyà, kí n dé tí ò ní láyà. Lóòótọ́. Nǹkan tá à ń fèsì jọ ọ̀rọ̀ pé ṣé èèyàn láyà lọ. Jẹ́ kí n sọ̀rọ̀, please. Ó ń bẹ́, listen, jẹ́ kí mi sọ̀rọ̀. Yes, the situation calls for ẹ me wo to bàbá, jump. bàbá, ẹ wo, èmi tẹ́ ẹ wo èmú láyà. Mo ní bàbá ńláyà. Ọmọdé ò débi ẹrù, ń lẹ̀rù bá o. Alẹ́rù ò lè bè mí. Mọ̀dà. Ẹ̀rí ẹbọ kàǹkà tí ń kadún láyà láàgbé, ọ̀sán gan sì láàgbé. Sacrifice. Wọ́n mọ̀ tí ń jẹ́ báwọn. Màá gbé lọ́sàn-án gangan. Bẹ́ẹ̀ni. Mi láyà yẹn mà. Excuse me. Mi láyà yẹn. You just told him now. Àwọn pé mi ẹ̀gbìn. Mo lè gbé lọ́sàn-án gangan. Ọmọ gbélé yìí. A ní láti lọ ọmọ láyé. Ojú lọ yẹn máa fún omi. It doesn't matter. A ní láti lọ ọmọ láyé. Ọmọ gbélé yìí. Ọmọ máa wá. Nbolu máa ti wá. Not clearing the problem on ground. Without doing that, is it possible? Máa wò ó tiẹ̀, bàbá, ó máa gbé. Ó tiẹ̀ ti gbé. Aṣóńṣó abẹ́, aṣóńṣó abẹ́, ọ̀tàrà olórí agbẹ́rùlé o. Ẹni ṣe bọ́ lóore, bí ẹni ṣe ṣù lóore, yóò gbé òwe, yóò gbé ìyá mi. Ọlọ́run bọ̀ wálé ayé, Ọlọ́run mi dà, ọ̀tá ń bẹ láyé, oníwájú lọ ká kóró títí fi ń pani, Ọlọ́run mi dà, ọ̀tá ń bẹ lẹ́yìn, ó lẹ́yìn ọ̀yà tó ń bẹ̀.
Ìbà o ìbà. Ìbà kọ́dáyé. Ìbà ṣẹ̀dá ọ̀run. Ìbà fíjú ẹyẹ tí ń fẹ̀yìnjú tán náà wọ̀lú lóru. Mo ṣe bá o. Tó gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹ̀yin eléré ọ̀run àbíkú mo pè yín ẹ wá dẹ̀yìn lẹ́yìn rẹ o. Ó yá gbé kalẹ̀. Tó ẹ̀yin èmèrè ọ̀run ẹ̀yin àbíkú mo wá pè yín báyìí o ẹbọ tó gbé wá yìí Abídèmí Àjọkẹ́líìnì kó má rokun àbíkú mọ́ o bó ṣe finú ṣoyún báyìí kó fẹ̀yìn rẹ̀ gbọ́mọ pọ̀n kó rọ́mọ gbẹ̀yìn rẹ̀ o kó má rokun àbíkú mọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ó yá ǹdé kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ títọ́ bá balẹ̀ kò tún padà sẹ́nu mọ́. So why are you just telling me? Mi ò fẹ́ break heart. Mo fẹ́ bá ẹni ní jẹ́. But you just did. Ẹ wá sọ mí di ẹni yẹ̀yẹ́. Everywhere I go to, I see things I can't even explain. Oh, God. Even keep it about the law. I want your mama for me, Jaye. Sweet darling, I should be blamed for that. I insisted your mother shouldn't tell you. After the rituals, we gave birth to you. And here you are, very much alive, Yemito. Really? Yes, of course. Am I still alive? Very much alive, my daughter. I said things, Mama Ria Bora, Rishi got to me hotel explain. And I can't even comprehend. My God. Sorry. My sweet angel, that will stop. We'll do something about it. Yes, I promise you that. It will stop. We'll do something about it. Mom! Don't touch me! Don't touch me! Yemito, jọ nítorí Ọlọ́run, ọdún mélòó kan ló fẹ́ fi tán? Ìgbà wo ló fẹ́ tán rẹ̀ dà? Ṣé o mọ̀ pé gbogbo eléyìí tó ń ṣe yìí, o ò tán anybody? Ara ẹ̀ ló ń tàn. Ọ̀rọ̀ tá a máa ń sọ yìí kò máa ń ṣe ọ̀rọ̀ kékeré. Ọ̀rọ̀ marriage là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Kò ń ṣe nǹkan tó fẹ́ ṣe láàrin 2 or 3 years tó fẹ́ break up. Àbí kò ń ṣe nǹkan tó fẹ́ ṣe fúngbà díẹ̀ tó máa quit. Nǹkan tó máa ṣe títí láéláé ni. Forever and ever ni wà àti bọ̀bọ́ yìí ẹ fi máa jọ wà pọ̀. Tẹ máa jọ máa gbé pọ̀ tẹ́jọ́ máa ṣe so many things papọ̀. Jọ ìgbà wo gọ́gọ́gọ́gọ́gọ́ ló wá fẹ́ hide òótọ́ ọ̀rọ̀ yìí fún dà? You need to let him know. No. You have to tell him the truth now. Ó ní láti sọ fún bó ṣe jẹ́. Ó ní láti ṣàlàyé fún. Ṣé ó nígbà tí bọ̀bọ́ yìí bá lọ find out níta ni? Àbí ìgbà tí marriage yẹ tó bá ti ń dùn lọ tó ti ń dùn lọ tó ti ń dùn lọ tí gbogbo ẹ̀ ti ń dùn lọ tó wá lọ gbọ́ níta wípé báyìí ló jẹ́ tó wá sọ wípé òun ò ṣe mọ́ gbà ẹ̀. Ṣé ìgbà yẹn ló fẹ́ dúró dànù? Let him love you for who you are. Tó bá love ẹ dénúdénú, I'm sure he's gonna accept you like that. Má fi àlébù ara ẹ má fi pamọ́ fún. Jẹ́ kó mọ bó ṣe jẹ́ kó fẹ́ bẹ́ẹ̀. Jẹ́ kó love ẹ bẹ́ẹ̀. You have to tell him the truth now. You have to let him know. So, before me is go. Tí ó mọ̀ gan, tí ẹ jẹ́ ká tiẹ̀ fi dán wò lọ. Ká kàn fi test ẹ wò. Ìwọ pé wò kó sọ. You think he's gonna be? Sorry.
Really? Well, I'm sorry too. I'm sorry as you are. This is sorry or wrong. Okay. Can you try to suffer me, say? Can proceed by the wedding? Can wed Abiku? Abi? No, please stop calling me that. I shouldn't call you what you are. Really? Aren't you an Abiku or what can not be any? Oh, okay, Joe, please. Just hear me out, okay? Whoa, don't stress my life, oh. I mean, don't even stress me. I'm going to be now. I'm just being truthful. I'll still find out. Mama, I mean, one of your photos on it came up making you that in the 4 mirror in got my bony short lifespan. Can be you can hear. It doesn't work that way. No. Boy, why le marry? He said, le marry because I don't have a silly. The expiry date to Walori, only Kinra. No, I can't do that. Look. I don't want to be rude. Me, I'm out of this. You go. Me, if I can go through level with one block number, if I can access me. Just don't call my line again. Mark pay me more. Let's just end it here. Mark pay me for anything. You push out the demon in me. Oh yeah. Mark be my around. Don't tell you. Kidnap so Mark will pay me more. Just go and let me be. That'll be better. Okay. You know what? Hold on. Keep enjoying on you. Hello? Kí ló sọ? Ọlọ́run ṣe mọ́, mo ti sọ pé Ọlọ́run ṣe mọ́ ayé mi. Ayé mi. Ọmọ kan ní sùúrù má ti bàrà jẹ́ jìnnà ní sùúrù. In fact, the book is even more stupid. A dà fún ẹ. Ayé. Ṣé bó ṣe gbọ́ràn sí mi lẹ́nu làwọn ọmọ inú máa gbọ́ràn sí mi. Abiku. Ọlọ́run má jẹ́ nǹkan. Make sense. O lè fẹ́ pẹ́. Ọmọ kan la máa ṣe. Ó máa ní sùúrù fún bọ́bọ́ ẹni. Ọmọ nǹkan jẹ́ ká fún ní time díẹ̀. Inú ló ń bí i. Time. Ẹ náà. Mo ti gbàgbé ni. Pé. Our wedding. Our wedding is just 4 weeks to this time. Kò ń ṣe time tó pẹ́ tó bá yẹn. Mo ń wò bóyá pé ká kọ̀ fún bí 2 or 3 days. Sórí gbogbo nǹkan tó ń ru lọ́kùn ẹ̀yẹn kó fi wálẹ̀. Kò sí ọkùnrin tí yóò máa break irú news ń bàjẹ́ láfú báyìí tí ní òun ní bàjẹ́. Ìwọ nǹkan tó jẹ́ obìnrin tọkùnrin bá break irú news burúkú báyìí fún ẹ. Ṣé inú ẹ máa dùn ni? Okay, you know what? Just call him. Just talk to him. Tó bá ń pè ní ìsìn báyìí bí ìgbà kan pressure ni. Mo ti sọ fún ẹ pé gbogbo àwọn mídìmídì tó máa ń mú yìí wọn lè máa sọ́ọ̀bù problem. I don't want. Just talk to him. Please just call him. Báyìí lè ṣe ilé máa ń clear sọ̀rọ̀ ni. Yemito. Ito. Yemito. What are you trying to do? Yemito, please. You want to kill yourself? Kí ló ṣẹlẹ̀? What is wrong with you? Talk to me. Just gbàgbé bí lẹ́yìn ṣe máa feel tó bá gbọ́ pé ó para ẹni. He's gonna kill himself. No, let me just go. Let me go and join them once and for all. Let me kill myself. Join them. Àwọn wo nìyẹn? Oh, no. You're joining nobody. No. We're going to fight this battle together. No, Mom. It's too late. It's never too late. Mom, it's too late. Money kò late. Let's finish it. Yes. Ṣé Jani? Kò dé sọ fún mi. Mom, I told
him everything. You told him what? Yes, I did. You told him everything? I told him everything. Why? Ito, you shouldn't have. Mama ti sọ fún, kí ló dé tó sọ fún? No. Oh my God. Oh, give me. Oh, I love him. Oh, you shouldn't have told him now. Mama ti sọ fún. Bí mo ṣe drive, as I was just driving, mo kọ rí pé ìyẹn kọ́ hit mi látẹ̀yìn. Mo máa bọ́lẹ̀ bí next month pé sọ blind mi, sọ bọ́ ọ̀rọ̀ kọ́ mi. Sọ ọ̀rọ̀ kọ́ mi ni. Wọ́n ti gbá mi gbú. So all the call me. You know, one man and the car, they are one. No, tó bá gbá mọ́tò ló wá gbọ́, you hit my car. But tó bá gbá mọ́tò pọ̀, máa gbọ́ bóyá you call me. Your own administration. So what did you do? Kiss me first, now. Okay. Oh. Close your eyes. Okay. I don't want you to see my sis back. Close your eyes. Okay. Make sure your eyes are closed. Okay. Close your eyes. I don't want to see my sis back. Close your eyes now. Okay. It's on. You can open your eyes. What? Oh my God! I'd like you to borrow me your shoulders for the next 70 years. Oh my God, baby! Please marry me. Oh yes, I will! Yes, I will! Baby, I love you so much! I love you so much! I love you more. I love you more. Baby, there's a better way to say yes. Okay. Whoa, wow! Oh, you don't want to say yes? Come on. You'd like to say yes? Okay. You know what? I'm all yours tonight. You don't mind? Yes! You don't mind, baby? Johnson, Tamara, Contago.
Skillful Johnson Kuntabu Tamara Prachapre. Skillful Johnson Kuntabu Tamara Prachapre. My daughter, whatsoever you feel right now, do not break the reunification. I repeat, my daughter, whatsoever you feel in this room, do not break the reunification. Skillful Johnson Tamara Kuntago Aprachapre. Skillful Johnson Tamara Kuntago Aprachapre. My love. Oh, darling. We'll get ready. Oh, that's nice. I'm famished, really. I know. And I'm already Yemiton at 10. Oh, Mama, yeah, right. Checking up on you, yeah, right. All right. Oh, no, Joy, my son. All right, that's nice. All right, darling. Òun sùn láì tí jẹun. Ọ̀yá, Yẹmítàn. Dìde oúnjẹ ti rẹ́dì. Òun díbọ́n fún mi àbí? Ṣíbí òun sọ pé ebi ń pa ẹ́? Oúnjẹ ti rẹ́dì. Come on, get up, darling. Yẹmítàn. 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 Ìtàn. Ìtàn. Yẹmítàn. Yẹmítàn! 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 What's going on here? Ìtàn! Kí ló ń ṣẹlẹ̀? Ìtàn! Take it easy, kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Wá, bá mi jí. Yeah! Kíni? Yeah! Kíni? Ọmọ mi. Kí ló ṣe? My daughter. Kí ló dé? Ó de jorúkọ ẹ yìí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Yẹmítàn ti tàn wá. Shall deceive us again. Yẹmítàn! 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 God! Ààbò fún ọ̀run bọ̀rọ̀ kìíní ọ̀run ẹ gbà wá táyé ń tẹ́ lọ bọ̀rọ̀ kìíní ọ̀run ò ní jẹ́ kí táyé ó tẹ́. Àgbéṣí àgbéǹrẹ̀lẹ̀ o. Hey baby, what's up? I'm good. You won't go? Yeah, I'm just missing you.
bọ́lọ̀ ń ṣe dálé ayé nìyẹn o. Àwọn àgbàlagbà wọn ti sọ wọ́n ní tẹnìkan bá bàjẹ́ tẹlòmí ò lè dá. Jọ títọ̀ ọ̀rẹ́ mi ò bá bàjẹ́ lọ́dọ̀ ẹ̀ báwo ni tọ̀dọ̀ mi ṣe fẹ́ dá lọ́dọ̀ ẹ̀? Irú ọ̀rẹ́ mi ń sìn tí ò bá ṣánkú báwo lèmi ṣe fẹ́ máa gbádùn wọ̀? Jọ ìgbà wo gan ni má kú ò ní kú? Abiku ni now. So ó máa padà kú gbẹ̀yìn ayé ẹ̀ náà ni. Bó ṣe wá tètè kú yẹn òun ló fi pè mí so that èmi á lè máa gbádùn wọlé yẹn. Ẹ bóyá ń lọ gangan nìyẹn. Do you know what, baby? Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́la. Tí má dẹ̀ wà this time around, mo lò 2 days. 4 days ni màá lọ. Ó dọjọ́ Monday kí n tó lọ. Yeah. Yeah, because mo fẹ́ farabalẹ̀ gbádùn bébí mi ní weekend. Mo fẹ́ enjoy ẹ̀ dáadáa. Bí mo ṣe rán yọ jẹ tíntìntì yẹn kò tó mi, mo fẹ́ jẹ dáadáa. Mo fẹ́ fi gbogbo ẹnu mi jẹ́ kí n fi gbogbo ọwọ́ mi jẹ dáadáa. Ìwọ náà dùn lọ́kàn rẹ̀. Okay, baby, I love you. Ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o, ọmọ ẹlẹ́gbẹ́ ni mí o, ẹni kò lè fẹ́ wá kó jókòó. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o, ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o, ẹni kò lè fẹ́ wá kó jókòó. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Hello, hello ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Hello, hello ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ níre o ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ lọ́lá o ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Mo fẹ́ níre gbogbo ẹgbẹ́ mi. Hello ẹgbẹ́ mi. Ẹ̀yin ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi. Ẹgbẹ́ olówó. Ẹgbẹ́ oníre. Ẹgbẹ́ ọlọ́mọ. Ẹgbẹ́ mi. Ẹ̀yin ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi. Kí ló ń gbá lójú ẹ? Ìràwé ló ń gbá lójú ẹgbẹ́. Kí ló ń gbá lójú ẹ? Ìràwé ló ń gbá lójú ẹgbẹ́. Ẹgbẹ́ lè fún mi níre. Ìràwé ló ń gbá lójú ẹgbẹ́. Ẹgbẹ́ lè fún mi lọ́mọ. Ìràwé ló ń gbá lójú ẹgbẹ́. Ẹgbẹ́ lè kọ́lé fún mi. Ìràwé ló ń gbá lójú ẹgbẹ́. Ọ̀rọ̀ rẹ̀ ará àdúgbò, ọ̀rọ̀ rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ ẹ wá gbọ́. Ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ o. Aṣóńṣó abẹ́, aṣóńṣó abẹ́, ọ̀dàrà olórí agbẹ́rùlé o. Aṣóńṣó abẹ́, ọ̀dàrà olórí agbẹ́rùlé o. Aṣóńṣó abẹ́, láàlú olórí agbẹ́rùlé o. Aṣóńṣó abẹ́, bàbá mi olórí agbẹ́rùlé o. Aṣóńṣó abẹ́, láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Ọkọ̀ lù tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Ta ló dàpọ̀ nílùú? Èso ọ̀dàrà ló dàpọ̀ nílùú rẹ̀mẹ̀tẹ̀. Ta ló dàpọ̀ nílùú? Èso ọ̀dàrà ló dàpọ̀ nílùú rẹ̀mẹ̀tẹ̀. Ta ń dàpọ̀ nílùú? Èso ọ̀dàrà ló dàpọ̀ nílùú rẹ̀mẹ̀tẹ̀. Ẹni ṣẹbọ lóore. Èṣù gbé. Ẹni ṣèṣù lóore. Èṣù gbé. Ẹni ṣẹbọ lóore. Èṣù gbé. Ẹni ṣèṣù lóore. Èṣù gbé. Yóò gbé o, èṣù ni ó gbé yá mi. Yóò gbé o, èṣù ni ó gbé yá mi. Yóò gbé o, èṣù ni ó gbé yá mi. Yóò gbé o, èṣù ni ó gbé yá mi. Yóò pa o, èṣù ni ó pọ̀tá 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 mi yányán. Alangajiga, alangajiga, èṣù ó gbé wa o, elégbèjì àdó. Alangajiga, èṣù ó gbé wa o, elégbèjì.
gbọ́dọ̀ ṣẹbọ. Alanga jíga. Bá ò rákàlà, a ò gbọ́dọ̀ ṣòro. Alanga jíga. Èṣù ó gbé wa o, wẹ́lẹ̀ gbèjà dó. Alanga jíga. Èṣù ó gbé wa o, wẹ́lẹ̀ gbèjà dó. Alanga jíga. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Onílé oríta. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Má ṣe mí má ṣọmọ. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Onílé oríta. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Má ṣe mí má ṣọmọ. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Láàróyè. Agọ̀ngọ̀lọ̀tọ̀. Látọ̀pá látọ̀pá èṣù gọ̀ǹgọ̀. Látọ̀pá látọ̀pá èṣù gọ̀ǹgọ̀.